Assalamu alaikum. Ṣé rí lórí ọ̀rọ̀ imam kí Ọlọ́run kó túbọ̀ ṣe àánú wa. Èmi mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn èmi mọ̀ pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Mo wá rí fídíò bàbá wa kan, inú mi sì dùn dáadáa. Bàbá wa, Ọlọ́run ní jó burú fún yín o. Kò possible ẹni tí ó bá ní nọ́mbà 6 tó bá ní kankan náà ṣe àṣì rẹ̀ ẹnìkan tó fẹ́ máa takò ẹ́ kí ni màmú fẹ́ máa sọ kí ni màmú fẹ́ máa sọ lórí níbàdí. Tushriku billah. láti ṣíkú bílà ẹ̀ẹ́dẹ́ ọ̀yọ́ àdúgbò wa ń bí láti ṣíkú bílà ó jẹ́ síkù lọ́jẹ́ náà. àwọn tí wọ́n fi jẹ́ mọ́mù ààfin ní Ògbómọ̀ṣọ́ yẹn. ìmọ̀mù ẹlẹ́bọ ni là. àwọn ẹni dájà alẹ́ láàrin ọba àti ìjà àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà ẹni tí àwọn tí ń rújà bọ́ àti rújà gan wọ́n sì wá fojú hàn báyìí kedere ọ̀rọ̀ wọn sì kéré oòrùn ó ń pa òrí òjò ń pa iyọ̀ òjò ń pa iyọ̀ inú òrí ń dùn òjò fẹ́ gbá yóò rọrùn yóò rí tí ò ní láìkì ọmọ ìyá rẹ àáfà gbogbo ẹnu mo fi sọ ìmọ̀ kò yẹ kẹ́ni kò yẹ gbogbo àwọn àáfà ògbókọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ fọ́ọ̀tì sọ lákìí àti gbogbo àfáàyè gbogbo àfáàyè excuse me ẹbí kan wọ́n lọ mú wá ẹni tí ń ẹ̀sán tó ti ń fàyà ara rẹ̀ tẹ́tẹ̀lẹ̀ tí ti ń sayé tí orí ti ń rò wọ́n wá lọ mú wá bí ìwòye sí jẹ̀mí pé kẹ́ẹ́jẹ́ kí tó láti ṣe ayé tiẹ̀ tán ẹ̀ẹ́dùn sọmọ ẹ̀ lára ni ọmọ ìlara kọ́ ọmọ ìlara ni ọmọ ìlara ẹni sùúrù ayélára ìfọ̀rọ̀balẹ̀ gbọ́dọ̀ sí ìfọ̀rọ̀balẹ̀ ẹ jẹ́ kí tó látù sí ayé yóò sákùn jọ kẹ́rẹ́ ni ẹ má pa ó ẹ má pa sáyátù a sì hí iná kátù láàyè ni lákàtù láàyè ni fáyà fún mi jọ. a sì iná kátù láàyè àyàtú wàlá tamassuha bisu'i wáyà kúsàkùn azabun gbogbo àwọn ọmọ yín àti ìrandíran yín Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rí alátakò. Mo ń sọ ní gbogbo ìgbà, mo ní àwọn alátakò ló wà nídìí ọ̀rọ̀ yìí. Kì í ṣe pé ìmáàmù àti ọba ní issue. Àwọn kan ni wọ́n wà níbi màdàrú tí wọ́n fẹ́ kówó mọ́sálásí jẹ. Nígbà tí ìmáàmù ń sọ wípé a fẹ́ ṣe mọ́sálásí, okay, for instance, ẹ wo mọ́sálásí Ògbómọ̀ṣọ́ látijọ́, ẹ wo citizen. Bàbá yìí wọ́n wá ní okay, àwọn fẹ́ kọ́ ọ́fíìsì, bóyá ọ́fíìsì tí bàbá wa ìmáàmù kọ́ òun ló ń bí wọn nú pé ó tún kọ́ ọ́fíìsì, ó tún ṣe bẹ́ẹ̀ ó wà bí ààfin, bóyá àwọn tó ń bí wọn nú nìyẹn. Because I don't know the reason why tí yóò fi le tó báyìí tó fi di pé wọ́n wá lọ ń jẹ ìmáàmù míì ní ààfin. Ẹ̀rí wá pa mí torí wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀ ní mọ́sálásí ní Central Mosque tí arákùnrin kan lòun wá kírun pé mùsùlùmí lòun, àwọn náà wá lọ plug èèyàn kan pé ìmáàmù kèfèrí pé ó wẹ̀ yẹn sínú Islam. Ṣé kèfèrí a máa wẹ̀ yẹn sínú Islam ni? Àbẹ́ mọ̀ pé ìmáàmù kèfèrí lẹ́jẹ́, ìmáàmù kèfèrí lẹ́jẹ́, kì í ṣe ìmáàmù gidi, ìmáàmù mọ̀náfìkì ni wọ́n ń pè ìmáàmù tẹ́jẹ́. Wọ́n ní èèyàn ò lè fagídí sọ pé ó fẹ́ di aṣíwájú tọ́lọ́run ò bá pè ẹ́ síwájú. Ẹ sákọ̀ ń wá ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí ń tẹ́ máa fi mọ̀ rèé. Okay, ní ìsìn ó yẹ kó ti dá sí gbogbo wa lójú pé àwọn tí wọ́n ń da ìlú rú, àwọn tí wọ́n ń da ìmáàmù láàmú, àwọn lójú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá hàn gbangba yìí. Nígbà téèyàn pe ẹ̀ lọ́mọ inú ilé tó wá náà wé láwàní fún tó sì gbórí kalẹ̀ pé ó da ẹjẹ́ wá wé, definitely inú ilé yẹn sẹ́ àní nǹkan kan ń ṣẹlẹ̀ tí gbogbo wa ò tẹ̀ tí understand. Èmi sì mọ̀ pé tó bá yá
ojú gbogbo wa máa padà rí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú mi pé mò ń support ojú yín máa padà bò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ wípé ìmáàmù ò dá ojú yín máa padà bò. Torí pé ìmáàmù yìí ohun tí wọ́n gbé dání ohun tí ó lágbára ni. Òkè ọ̀rọ̀ wo lẹ fẹ́ kí ìmáàmù ó máa sọ lórí múmbàrí? Ṣé kó máa wá ṣe awẹ́wà ni? Ṣé bí ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run náà ni wọ́n sọ? Wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀kẹ́ ìbẹ̀rù Ọlọ́run, kẹ́ páyà Ọlọ́run, most yín tún wá ń sọ̀sọ́kúsọ. Ẹ wo gbogbo ẹ lọ wo gbogbo lọ́ba níkà nígbà tó tẹ̀ sọ pé òun náà wọ́n fídíòsì kankan òun máa post ẹ̀. Ṣé evidence náà ni gbogbo tó post láti bí ìjẹta yẹn tó ń post rubbish bàbá àgbàlagbà yẹn kó máa post tí ò dáa nígbà tí wọ́n fi jẹ ìmáàmù náà? Tó bá jẹ́ ẹni tí ó ní làákàyè ni ó yẹ kó mọ̀ yìí pé òun ń danú lérú ni. Lára àwọn tí wọ́n ń da lérú nìyẹn o. Lára àwọn tí wọ́n ń da lérú nìyẹn. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Àti àwọn àgbàlagbà míì tí ó jẹ́ pé owó mọ́sálásí ni wọ́n máa ń jẹ tẹ́lẹ̀. Kí ni tẹ́ ẹ̀ ń lọ ṣe ní ààfin ní gbogbo ọjọ́ mẹ́jọ Friday? Ṣé ẹ̀ ń ráwọn kìrìsìtẹ́nì kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni tí bá ń ṣe pé jẹkújẹ? Kìrìsìtẹ́nì wo lẹ rí tó lọ sáàfin tó lóun lọ ṣàdúrà fún ọba? Oníṣẹ̀ṣe mélòó lẹ rí tó náà wọ́n lọ ń jókòó síbẹ̀ wọ́n lọ ń ṣàdúrà fún ọba tí bá ń ṣe pé ẹ̀ níṣẹ́ ẹ̀ ní ohun tẹ́ fẹ́ ṣe? Ẹ kò máa dọ̀tí Islam. Gbogbo yẹn ẹ wá ń ṣe Ọlọ́run kó ṣàánú wa o. Ọlọ́run kó dúró tì wá o. Ṣé rí bàbá wa tí wọ́n ṣe fídíò yìí inú mi dùn gan o. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o. Sheikh Dr. Toliat Yunus Ailara second, Ọlọ́run ní jó burú fún yín o lágbára Ọlọ́run ní jábọ́. Gbogbo ẹni tó bá ní kẹ́ jábọ́ òun ló máa ṣubú. Ṣé rí lọ́ba níkà èmi sì ń sọ ni wọ́n ń da ìlú yìí rú. Tí wọ́n ń da ìlú rú. Ó wà nínú wọn tó jẹ́ sí pé torí ìmáàmù sọ wípé ìmáàmù ṣe wáàsí fún wípé ẹ má máa ṣoore síta, ẹ ṣoore sínú ilé, ẹ má joyè adáńtà má dá nílé. Arákùnrin yìí dẹ̀ torí ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní sọ pé ìmáàmù ń bú òun torí pé ìmáàmù ṣe wáàsí ká ṣe dáadáa sílé. Òun náà pẹ̀lú ẹni tó ń da ìlú irú, ó pẹ̀lú ẹni tó ń dààmú ìmáàmù sì tún lọ bá ń lé ìmáàmù tún lọ bẹ́ẹ̀ pé àwọn òbú yìí àwọn ń sọ tó lọ ń sọ ni ó dẹ̀ lóun gbọ́, ó tún pẹ̀lú ẹni tó tún ń da ìlú irú. So à ń pọ̀ bẹ́ẹ̀. Ṣé rí gbogbo mùsùlùmí àgbáńláyé ẹ̀bẹ̀ tí máa bẹ̀ wá ni pé ká jọ nítorí ìtọ́lọ́hun. Ẹ jẹ́ á fi àdúrà ran ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. Ẹ jẹ́ gbogbo tá a bá mọ̀ ní ká fi ràn wọ́n lọ́wọ́ torí pé àwa náà àmọ́ irú ipò tá a máa bára wa lọ́la, a sì mọ irú àyè tá a máa wà lọ́la. Ẹ jẹ́ á gbárùkù ti ọmọ ọlọ́mọ kọ́mọ tiwa náà ó lè jẹ́ èèyàn lọ́la. Ọlọ́run jọ̀ọ́ bàbá wa Sheikh Dr. Toliat Yunus, Ọlọ́run má jẹ́ ó jábọ́, Ọlọ́run má jẹ́ ó ṣubú, Ọlọ́run bá wa ṣàánú wọn. Gbogbo ẹ̀dá tó bá lóun fẹ́ bà tiwọn jẹ́, Ọlọ́run bá wa bà tiẹ̀ jẹ́. Gbogbo ẹ̀dá tó bá ní òun fẹ́ ronú aburú sí Sheikh Dr. Toliat Yunus, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti ń ròyìn káburú máa jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀tá wọn bó ti wù kán pọ̀ tó, Ọlọ́run gbé Sheikh Dr. Toliat Yunus, Ọlọ́run bá wa gbé wọn borí wọn. Gbogbo àwọn tá à ń support wọn, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ààyè ẹ má jẹ́ àgbò, ẹ jẹ́ á máa support wọn lọ. Èmi ń sọ ní gbogbo ìgbà, mo sì máa nínú fídíò mi tó ń bọ̀ màá ṣàlàyé rísì tí ìmáàmù fi jẹ́ ọmọ ilé. Màá dẹ̀ ṣàlàyé àwọn ẹbí wọn, màá ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ ẹbí wọn táwa mọ̀. Màá ṣàlàyé, ẹ máa retí ẹ̀ ní fídíò mi tó ń bọ̀. Màá wá ṣàlàyé àwọn ohun tó ń ṣẹlẹ̀. So kọ́lọ́run kó jọ kó má ṣàlàyé gbàdúrà wa. Salamu alaikum.